sàn fún wa pé ká ní fírídọ́ọ̀mù àwọn náà ti rí pé inú ká má ní fírídọ́ọ̀mù wàhálà tọ́pọ̀ wà ń díẹ̀ ni wọ́n fi ń wó tù wálẹ̀ Monday ètò làwọn ò fi ṣe kíjọba state federal àti state náà dákun wọ́n bá àforíkorí sọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ilé Ọlọ́run tó gbọlúdé yìí ọ̀dà ètò ní kí wọ́n jó ní aburú tí ó tún jáde lára kí gbogbo ilé Ọlọ́run ọgbọlúdé kọ́ má sí mọ́ aburú mi ó tún jáde níbẹ̀ tí ó ju coronavirus lọ. àwa rí solúsàn lọ́dọ̀ tí wá nú ẹ̀sìn wa tíjọba bá gbà fún wa solúsàn wá nú ẹ̀sìn wa ìrun jimá wọn ni a máa kí ń jẹ máàmá eri mẹ́ta ń jimá ti bẹ̀rẹ̀ láti mẹ́ta ó di 12 láti 12 wọn náà lè jẹ́ 40 tíjọba bá wò wá ṣètò àgbọ̀dọ̀ àgbàdédé 12 òun ní kẹgbẹ́ rẹ̀ 12 lọ mọ́tàlásí wọn ó sì fọlọ́pàá sẹ́nu ọ̀nà béèyàn bá kójọ jù ní ìsìn wọn mú wọn ẹ wá fọlọ́pàá sẹ́nu kí wọ́n bá 12 lọ ẹgbẹ́ wọn mọ́tàlásí bá 12 lọ àbá àtúnyílẹ̀ kọjẹ́ 40 kí wọ́n sì wá solúsàn fún wa nǹkan tí wọ́n máa fi tẹ̀sí àwọn èèyàn wọ́n ṣe ń dọ̀rú fẹ́lẹ́sì kọ̀ọ̀kan kó fi mọ̀ báwọn náà ṣe ń ṣe kíni ara wọn kí wọ́n tó wọ mítìnì ilé Ọlọ́run ò gbọ́dọ̀ gbọ́lúdé nítorí ń jọ́ tọ́lọ́ wọn sọ̀rọ̀ kí ilé Ọlọ́run ò gbọ́lúdé kò fìdí kan sí wa man aslam. mimman mana naza an yuzkara fi asmullahi wa zafi qarabiha. ulaika ma kana lahu an bọ́bá lọ́bẹ̀ wọ́n dá omi tó wà ní suratu Tauba suratu ilé Ọlọ́run kò gbọ́dọ̀ gbọ́lúdé jù nítorí tí Ọlọ́run gbọ́dọ̀ gbọ́lúdé ibẹ̀ láti lọ́njú oníyìnwó ní tí wọ́n ń ṣe ní Ọlọ́run ní ìdárúkọ Ọlọ́run solúsàn kan ní ìdárúkọ Ọlọ́run jẹ́ fún wàhálà tí fi àbádé Ọlọ́run ní tí a bá ti pé fi àbádé solúsàn tẹ́ ọkọ̀ sí ni pé kẹ́ stand tẹ́ bá stand tẹ́ bá fi tẹ́ dúró tẹ́ fèsì ẹ wá dárúkọ mi yọ lọ àyè nínú àyè tí wọ́n ti dárúkọ Ọlọ́run nílé ìjọsìn wa. nínú àyè tí wọ́n ti dárúkọ Ọlọ́run bá nílé ìjọsìn wa. àwọn àyè gbogbo àyè ń àìsí sọ́njú ní gbogbo ẹ̀ lọ́lọ́run ọba kàkẹ́ wà ló lánàá. ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله ما ينصره إن الله لقوي عزيز. gbogbo àyè jọ́sìn yẹn ó rí pé tí ọba fálùfọ́lọ́hún ni kò ní kà á. ayé tàwọn kírísítẹ́nì ọkà ayé tàwọn mùsùlùmí ọkà ó láyè wọn ni wọ́n ti dákọ̀ lóhùn ọba jù. masajidu yuzkaru fiha ismullahi kaseera ayé tí wọ́n ti dárúkọ lóhùn ọba jù yẹn ìdárúkọ lóhùn wọn dárúkọ nílé Ọlọ́run ìtọ́fi wa mọ̀ ipò Ọlọ́run ló lè sọ wà ká sọ̀ra wa Ọlọ́run lábẹ́ lọ́jọ́ sọ́njọ́ ni pé àdúrà ni ṣé bọ́ láwọn ọjọ́ tí wọ́n fi rì wá ní pé ká wọjà èèyàn mélòó wọn ṣe screen fún kó tó ọjà ọmọ iye èèyàn tí ń pàdé nínú ọjà lẹ́ẹ̀kan náà wíì ó jèrò tí ó kì í jímà lọ ó jèrò tí ó wà ń ṣọ́ọ̀ṣì lọ síbẹ̀síbẹ̀ ń jọ wá tí wọ́n wọ̀rọ̀ ọjà ní ti mélòó ló gbọ́ pókú sọ́jà ilé Ọlọ́run nítorí ìdárúkọ Ọlọ́run adèsí lọ́hún arábìsì anábì tó ní gbogbo ilẹ̀ lòún ṣe mọ́sáájú kò síbi tá àti lè worship kò sí láti lè sí lọ́hún òótọ́ ni bí ìnira bá dé a lè wáwé fún òótọ́ ni àmọ́ bó ṣe rí ìní náà sẹ́ ìsinlọ́hún tá a sin lọ́hún pọ̀ níjàmá kò dàbí sọ́ǹtọ́ fẹ́ máa dá kí wọ́n lẹ̀ kọ̀ọ̀kan o nítorí níjọ́ tí gbogbo wàhálà báyìí ń ṣẹlẹ̀ láyé èyí tí ò tó yìí solúsàn tá a rí tà nábì fún wọn solúsàn jàmá ni ìrun ọjọ́ tí ò sójó kò lẹ́ pé tí ọba ti sójó pa àwọn àyókù rẹ̀ kúnra ẹ wá lọ sẹ́yìn ìlú ẹ lọ yan náfìlà sẹ́nu ànábì Ọlọ́run nìkan ò tó ṣàdúrà kọ́lọ́wọ́ gbà ànábì Ọlọ́run nìkan kò jọ ẹgbẹ̀rún yẹn lọ Ọlọ́run ní kó wọn kó àjẹmọ́ rẹ tira ẹ lọ ẹ̀yìn ìlú ẹ lọ bẹ̀rẹ̀ ọ̀hún òjò sọ̀kalẹ̀ wọ́n ń ṣe bí òjò sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ni tọ́sán bá dòru tá a wà lọ́sàn-án ti gbogbo ẹ pajúdé tí wọ́n ma ọ̀nà àbáyé má ó ní ẹ pa àwọn èèyàn òun náà pè ní sọ̀látùl kùsùf
ẹ kó àwọn jàmáà jọ ìtí jàmáà ní í ṣe kò kéré àwa aṣọ tí ń jẹ́ ìfọ̀kànbalẹ̀ mẹ́sìn látara ibẹ̀ níbi ìjọsìn lọ́hùn yẹn lẹ́lòmíín tí ń gbádùn ààrẹ ní tí ń sẹ̀mí láyé fi sẹ́tù níbi jàmáà kéèfé bí ìṣẹ́lẹ́yọ kọ̀ọ̀kan gétégété nítòótọ́ bá lọ sí Suratul Tawba àwọn kíkà bẹ tó náà ń kójọ síbẹ̀ tẹ́fúríkà ọlọ́wọ́n ọ̀fẹ́ kí tẹ́fúríkà ọ̀sẹ̀lẹ̀ nínú ẹ̀sìn tẹ́fúríkà ọlọ́wọ́n ọ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀ nínú ẹ̀sìn. والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. والذين اتخذوا مسجدا ضرارا وكفرا. Ànábì ọwá ibi ànábì wa kírun àti kọjọ ànábì náà fẹ́ lọ Ọlọ́run ló ní lọrù mọ́sálásí ní masjid rárá mọ́sálásí nira ni kí ló fi jẹ́ nira. wa kufran wa tafriqan bainal mu'minin. Ọlọ́ni tí wọ́n fi mọ́sálásí wọn ṣe tafriqan bainal mu'minin wọ́n fẹ́ fi pín àwọn mùsùlùmí yẹlẹyẹlẹ ni gbogbo tí ó bá tú sí tí ó tú ìjọ ẹ̀sìn ká inú Ọlọ́run yìí dùn. وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى. ọ̀rọ̀ yẹn bá ti bẹ wọ́n ní dáadáa là ń ṣe إلا الحسنى tó tẹ́fíríkà yẹn òun tí wọ́n fẹ́ lò lẹ́yìn tẹ́fíríkà mọ́sálásí kọ́ gbọ́dúdé iná Ọlọ́run yìí dùn kọ̀sọ̀dí kan fún wa pé di tó lè fi gbọ́dúdé ní fatiwa làwọn àfa bá dé bẹ́ẹ̀ la fi ráǹfààní èyí náà pé kó tó bá dà bẹ́ẹ̀ ẹ̀yin àfa ẹ̀dá àdìjọ torí ń tárùkù á ní wá lójú àlùkù á ní pé wàmánì àsìlámù. مما منع مساجد الله أن